ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Táyé Currency àti Alhaji Pasuma náà ni o. Wálé Adéọba tún ti bọ́ síta o. Bẹ́ẹ̀ ò bá gbàgbé wípé ní ọ̀sẹ̀ tó kọjá lọ ní ládùúgbò mi pé òun wípé Wálé Adéọba ó ti tó bẹ́ẹ̀ yẹn o lórí ọ̀rọ̀ Táyé Currency àti Pasuma wípé kó sì mẹ̀dọ̀. Ó ní ládùúgbò mi ti rí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fóun wípé tó dẹ̀ ṣe kíni tóun ti gbọ́. Ó ní bákan náà baálẹ̀ Ọdẹ́yàlé pé òun wípé Wálé Adéọba jẹ́ kí ọ̀rọ̀ yìí kó tán. Ó náà àmọ́ òun sọ nǹkan fún baálẹ̀ o. Ó ní baálẹ̀ Alhaji Pasuma mọ ohun tó yẹ kí wọ́n ṣe tó bá fẹ́ kí ọ̀rọ̀ yìí tán pátápátá. Wípé torí pé kí ni Alhaji ò lè sọ pé òun ò mọ gbogbo nǹkan tí àwọn fáǹsì wọn àti nǹkan táwọn ọmọ wọn ń ṣe sí ọ̀dọ̀ Táyé Currency àti àwọn wípé ọ̀pọ̀lọpọ̀ orúkọ ni wọ́n ń pe òun náà nà ó. Nítorí ìdí èyí ló ń ṣe fún Pasuma náà ní jẹ́jẹ́ Júdásì wípé àwọn ọmọ tí wọ́n ń pe òun ní Wálé ẹrú ọba tọ́dẹ̀ ń pe Táyé Currency tó ń pè yẹn ní olóńgbò. Ó ní ìdí tó ń lọ fi sọ Pasuma ní jẹ́jẹ́ Júdásì o. Ó ní àmọ́ tí wọ́n bá fẹ́ kí ọ̀rọ̀ yìí tán pátápátá nígbà Alhaji Pasuma mọ ohun tí wọ́n lè ṣe o. Wípé ká tiẹ̀ pa pé Táyé Currency lọ sí ọmọlẹ̀ àbí wọn ò lọ sí ọmọlẹ̀ bóyá wọ́n dọ̀bálẹ̀ àbí wọn ò dọ̀bálẹ̀. Ó dé Alhaji Pasuma mọ ohun tí ó yẹ kí wọ́n ṣe o. Wípé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló wà lọ́wọ́ òun débi pé àwọn ẹlòmíràn máa ń sanwó fún àwọn bloggers kí wọ́n bá wọn lọ bú àwọn olórin mi pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà lọ́wọ́ òun pé àmọ́ tí ọba fẹ́ kí ọ̀rọ̀ yìí tán pátápátá wípé Alhaji Pasuma mọ ohun tí ó yẹ kí wọ́n ṣe. Ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ náà láti ẹnu Wálé Adéọba níbi tó ti ń sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. That peacemaking tẹ́ ṣe jẹ́ olórí àwọn chairman fún gbogbo àwọn peacemaker bẹ́ẹ̀ ṣe sọ bá ṣe jọ sọ̀rọ̀ yẹn mo kàn ń la ojú yín sí so that tẹ́ bá ń sọ̀rọ̀ àtàwọn tẹ́jọ́ ń sọ̀rọ̀ ẹ máa lè mọ ìbéèrè tẹ́ máa bí wọ́n ẹ dẹ̀ lè gbàgbé lèmi ṣe mọ̀ọ́mọ̀ jáde láti wá sọ gbogbo ọ̀rọ̀ yìí. Alhaji Adébísí Àkàndé Táyé Currency yìí ṣe é mọ àwọn tí ó ti gbéná ojú wọn torí jẹ́jẹ́ Júdásì ṣá ṣe mọ àwọn tí ṣe rí ìgbà tẹ́mi mọ Currency ìgbà tẹ́mi mọ Malaika they used to be best of friends ni wọ́n torí jẹ́jẹ́ Júdásì ni abẹ́rò pé ṣe rí gbogbo wọn bó ṣe wà yẹn lórí òṣùpá lórí gbogbo wọn tẹ́mi ṣe ro ó lè má rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀ bá ń gbọ́ wọn máa fà àwọn méjèèjì ṣe yẹ̀yẹ́ ni ó ní mo ṣe ni wọ́n gbọ́dọ̀ parí ìjà wọn wọ́n á máa tí jẹ́jẹ́ Júdásì bá mọ tó bá rí lè mọ nǹkan tó ń ṣe àmọ́ ó mo ṣe máa ń sọ pé irú Currency kan ló yẹ kí jẹ́jẹ́ Júdásì máa bá jà tá bá ń sọ̀rọ̀ èmi ti máa ń rí irú àròjinlẹ̀ kí n tó jáde I don't just come out to talk ìgbà yẹn tí mo sọ pé mistake bá ńlá mistake ní jẹ́jẹ́ Júdásì ń ṣe pé ó ń bá Currency jà àwọn èèyàn bú mi ṣé kò wá ṣe bá ńlá mistake ń sì because gbogbo àwọn onífújì tẹ̀ ń wò yẹn tí Táyé Currency tó ti tẹ̀ lójúmọ́lẹ̀ kójú bá má ti jẹ́jẹ́ Júdásì ń gbà yẹn gbogbo wọn sìn kó jẹ́rù èmi náà ṣe é rò pé mi ò ní máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ bí mi ò ṣe síta màmá ṣe sípò Ọlọ́run ló mú àwọn méjèèjì ṣé kò wá ṣe bá ńlá mistake olórí mistake pé jẹ́jẹ́ Júdásì ń bá Currency jà mistake ni àwọn ló yẹ kó close jù ṣé rò pé kí Currency gan lọ gbọ́ sétí lẹ́nìí ṣé gbogbo àwọn tó wà lórí Malaika òṣùpá gbogbo wọn everybody yẹn ṣé rò pé wọ́n máa soft sped àwọn bẹ́ẹ̀ ẹ rò pé wọ́n máa like wọ́n sáré tó máa ń tì yín pé kẹ́ lọ parí ẹ̀ ṣé wọn ò mọ bó ṣe lè parí ẹ̀ látijọ́ yìí ni wọ́n mọ bó ṣe lè pè yín papọ̀ bọ̀ wọ́n á máa sọ Ọlọ́run ló mú yín ṣebí wọn lòun náà jáde ńgbà yẹn kó lọ ṣe báyìí ìwọ náà wọn rẹ jáde ṣebí wọn náà ń jáde ńgbà yẹn òun la ṣe ní àbòsí pọ̀ lọ́wọ́ Currency tó bá jáde nǹkan dàrú èmi ń sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ mò ń sọ̀rọ̀ pẹ̀lú òye mò ń sọ̀rọ̀ pẹ̀lú understanding mi ò wá jáde láti wá sọ̀rọ̀ èébú máa sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ tó bá gbọ́ kó gbọ́ bó bá gbọ́ ká dára láìfún ẹnìyẹn tá bá máa jáde ṣe máa yìnyín tá bá ń sòtọ́ rẹ̀ yìnyín tí ń ṣàní pé ẹni tẹ́ fẹ́ràn yẹn nǹkan kìíní kan kò bá àṣà ìdájú bẹ́ẹ̀ lọ ẹ̀ ní sòtọ́ ọ̀rọ̀ báwo lẹ wá ṣe fẹ́ ṣe báwo lẹ ṣe fẹ́ tolé àwa máa sọ̀rọ̀ tí ilé fi máa tò ní òun ṣe máa ń sọ fún yín pé tèmi àti tàwa kọ̀ọ̀kan tó ń sòtọ́ ọ̀rọ̀ bíi tèmi lẹ máa gbọ́ láti lẹ máa ṣe because àwọn ò ní dákẹ́ baálẹ̀ Ọdẹ́yàlé ṣe rò pé gbogbo àwọn onífújì yẹn Malaika òṣùpá gbogbo wọn yẹn tí Táyé Currency tó ti gbéná ojú wọn lórí atawẹ́wẹ́ àbá ti gbàgbé yẹpẹrẹ pé kó wá sí ni mo wà ń ṣó yẹn o ní Top One Garden mo wà ń ṣó yẹn live mo lọ èmi náà lọ kí Currency mo kí gbogbo wọn gbà yẹn tó tọ̀nà ojú kí lorúkọ atawẹ́wẹ́ live yẹn ṣì ń go round now ṣebí fídíò kan náà jáde lẹ́nu ọ̀sẹ̀ kan sìn ibi tí Alhaji Saheed Òṣùpá ti jáde pé òun ò lè bá Currency jà àbúrò òun ni pé òun dẹ̀ dùn pé ó lóyà ó ní rísì tó ń ṣe láìkẹ́ ni pé ó ní nǹkan tí mẹ́sẹ̀jì ti já yẹn fún ni pé Currency lóyà síbi tó belong sí ní ẹ̀rọ ọ̀rọ̀ yẹn ni ọlọ́gbọ́n orí àgbà èèyàn ló máa ń sọ bẹ́ẹ̀ Currency lóyà síbi ibi tó ti ń jà ni yes àwọn kan wá ń bàdàn wọn sáré jáde wọn máa pe àwọn iná wọn máa bú èbú èyí tó jáde ń bàdàn tó ń fi ó fẹ́ dìde ni kò já Ọlọ́run mo lè fi everything gbogbo nǹkan mo lè fi búra sí kò lè dọ̀bálẹ̀ 10 years kò lè lóyà sí jẹ́jẹ́ Júdásì láyé ẹjá máa wo bó ṣe ń lọ kò lè dọ̀bálẹ̀ 10 years fún jẹ́jẹ́ Júdásì kò lè káwọ́ sókè 10 years fún jẹ́jẹ́ ẹ máa rí because kò lóyà bí
Alhaji Currency nígbà yẹn kò lè lóyà ẹnu nǹkan tó máa jẹ ó fi dìde ni ó fi Jẹ́jẹ́ Judas dìde ni kí Jẹ́jẹ́ Judas dẹ̀ wà careful èmi ò ní sọ́jú bẹ́ẹ̀ ló fi dìde ni tó bá lóyà sí Jẹ́jẹ́ Judas by now tó ti bú ebu tó ti fẹ́ torí wọn gangan ló fẹ́ gbogbo kíní lójú ìyẹn ọmọ Ìbàdàn tó ló ń kọrin yẹn ìwọ ló bá gbogbo nǹkan jẹ́ ó dẹ̀ mọ̀ pé tó bá bàjẹ́ láfi pí ẹ by now torí bó ṣe ń lọ yóò yẹ kó mọ nǹkan tó yẹ kó máa ṣe bọ̀ ọ̀rọ̀ ti ẹgbẹ́ kan ni ò ti exist níwájú mi àbúrò wa ló jẹ́ bọ̀ ọgbó tó yọ máa ń ṣe rádaràdà màá ní kó mọ̀ pé rádaràdà tó ṣe ló ń ṣe so Baálẹ̀ Ọdẹ́yálé gbogbo àwọn tí Currency ti gbèjà tó ti bájà nítorí Jẹ́jẹ́ Judas ńkọ́ so tẹ́ ẹ bá fẹ́ ṣe meeting yín èmi ń sọ̀rọ̀ ni kẹ́ ẹ lè mọ bí tẹ́ máa darí ọ̀rọ̀ sí èmi ò wá láti wá sọ̀rọ̀ mi ò wá láti wá bẹ́ẹ̀ anybody bọ̀ bọ́rọ̀ bá ṣe jẹ́ máa sọ kó ba lè rí bó ṣe yẹ kó rí èmi máa ń try mo máa ń like ká fọ́ gbogbo nǹkan lójú pọ̀ ká tutù kò sẹ́ni tó fẹ́ràn ìjà ò dá ìjà máa ń ba nǹkan jẹ́ ni ẹni tó bá dẹ̀ gbéjà wá tó bá ní kinní kan tí bá mọ̀ bí mi à ṣe jà máa jà ọmọ Oǹdó lèmi máa jà Odò Ìbàdàn kan ní kẹ́ máa pè mí Ìbàdàn mo gbé dàgbà mo máa jà so Baálẹ̀ èmi ti gbọ́ yín bọ gbogbo bí tí mò ń sọ yìí ẹ focus sí and ẹ jẹ́ kí n sọ ilé láti round ẹ̀ up ẹ jẹ́ sọ ọ̀kọ̀ọ̀kan fún yín ni pé ṣe rí Baálẹ̀ gbogbo nǹkan tá à ń sọ yìí kò sí bẹ́ẹ̀ ṣe lè yanjú ẹ̀ tó ọwọ́ Jẹ́jẹ́ Judas ló wà àgbàlagbà Jẹ́jẹ́ Judas mọ̀ pé ó mọ nǹkan tó lè ṣe tíjà yà fi wálẹ̀ ó mọ nǹkan tó ṣe tí àwọn kọ̀ọ̀kan àti irú wa ìta fi máa mẹ́nu kó ń bí ọ̀rọ̀ Jẹ́jẹ́ Judas mọ̀ kò ń sọ̀rọ̀ pé bóyá tí Ìbàdàn lọ ń dọ̀bálẹ̀ fẹ́lẹ̀ tó hell with him tí ó bá dọ̀bálẹ̀ fẹ́ta ló rẹ̀ tó ṣe Currency rí ni kò tó hell with anybody but Jẹ́jẹ́ Judas àti Currency ló ṣe kí ni ló jọ mọ ibi tó jọ dì sí àwọn ní ẹjẹ́ kan jọ rí ìparí ẹ̀ Jẹ́jẹ́ Judas sẹ́mọ̀dá tá ṣe parí ẹ̀ ẹjẹ́ kan parí ẹ̀ débi pé a máa rí wọn pọ̀ ẹjẹ́ kan wà bí ti tẹ́lẹ̀ nǹkan tó ti lọ ẹjẹ́ kan ti kó lọ tẹ bá mọ̀ bẹ́ẹ̀ ṣe lè bá wọn sọ̀rọ̀ ó ti lọ ẹjẹ́ ká rí wọn pọ̀ gbogbo kíní Ìbàdàn àṣẹyẹ ń sọ yìí o àti ti Ìbàdàn àti kíní ọwọ́ Jẹ́jẹ́ Judas ló wà bọ̀ tí Jẹ́jẹ́ Judas bá wá dákẹ́ bí Jẹ́jẹ́ Judas dé ń dákẹ́ kò lè látòtò òótọ́ ọ̀rọ̀ lèmi á máa sọ ẹ bá pariwo àwọn kò bá pariwo kẹ mú suggestion wà kẹ́ni kan yìí kan kíní kankan Ọlọ́run bá ń gbọ́ bàbá kò tí ì burú jù tí Jẹ́jẹ́ Judas bá ránṣẹ́ pé wà ń bí pàdé mi bí báyìí àṣẹ ló bá ń pa náà àti ń so gbogbo rẹ̀ tẹ́lẹ̀ bọ̀ tí ò bá sí gbogbo ilé bàbá Ọlọ́run jẹ́ kẹ́ ṣe lásán òótọ́ ọ̀rọ̀ mo sọ yẹn kò sí jà tó fẹ́ jà mọ́ ń sìn tí wọn ò tí ì jà tẹ́lẹ̀ ẹ tó bá fẹ́ jáde kó jáde láti wá jà àwa wà nílé arẹ́dì ṣé bọ́rọ̀ ni kì í ṣáà ṣe jà ọlọ́bẹ̀ àbí nǹkan ọ̀rọ̀ ni a máa sọ ni nǹkan tí n bá dẹ̀ mọ̀ máa sọ ọ̀rọ̀ dẹ̀ pọ̀ lọ́wọ́ mi nǹkan pọ̀ lọ́wọ́ mi ò tiẹ̀ tí sọ̀rọ̀ Ọlọ́run mi ò sọ̀rọ̀ Currency kò sọ̀rọ̀ kẹjẹ ká kó fọ́ gbogbo ẹ̀ lójú bọ́ gbogbo nǹkan tá yìí ń sọ bàbá mi Baálẹ̀ Ọdẹ́yẹlé ọwọ́ Jẹ́jẹ́ Judas ló wà máa dẹ̀ máa pe Jẹ́jẹ́ Judas àjọ fúnra wa lórúkọ ni Jẹ́jẹ́ Judas Ọ̀gẹ́gẹ́ Judas àwọn ọmọ ẹ̀ náà tó ń pe Wálé ẹrú ọba Wálé àjọ ọba gbogbo ẹ̀ ó ń rìn náà ṣe báwa ní kó máa bà lórúkọ jẹ́ so ẹ̀jẹ̀ àjọ fọ́ra ká fọ́ gbogbo ẹ̀ pọ̀ ẹ̀dẹ̀ ń fi kíní náà Currency náà ẹ̀ ń pè lólóńgbò so gbogbo ẹ̀ wọnú ara ni géènì wá ń bí gbogbo jání Jẹ́jẹ́ Judas Jẹ́jẹ́ Judas olóńgbò Wálé ajá ọba Wálé ẹrú ọba fàkátì bó ṣe jẹ́ nìyẹn tẹ́ bá ń kàn fún mi máa lu ojú ọ̀gá yín lọ ni tẹ́ bá ń kàn fún Currency máa wọnú ọ̀gá yín lọ ni nǹkan tí mo lè fi wọnú ẹ̀ pọ̀ tó rà àtijọ́ mú rí sẹ́yìn so gbogbo nǹkan tá à ń sọ yìí ọwọ́ Jẹ́jẹ́ Judas ló wà Baálẹ̀ ẹ mọ bí tẹ́ máa focus gbogbo nǹkan tá à ń sọ yìí sí wọ́n ti bá méjì Currency jẹ ju kọjá yìí gbogbo àwọn tó ń bàjẹ́ ẹ jẹ́ kó lọ túnṣe ẹ jẹ́ káwọn ọmọ yẹn kó jáde kó lọ túnṣe ẹ jẹ́ kó jáde kó túnṣe ọmọ ṣe ń bí yín pé báwo ni wọ́n ṣe fẹ́ ṣe gbogbo ibi tó ti bàjẹ́ lórí tó bà lórúkọ jẹ́ dé gbogbo nǹkan tó ń ṣe kó lọ jáde ṣe bí Jẹ́jẹ́ Judas rí táwọn ò bá jáde ká sọ̀rọ̀ nǹkan wọn á kàn bà lórúkọ jẹ́ wọn á bà gbogbo nǹkan jẹ́ ṣé wọn fẹ́ jẹ́ kó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ká ló ṣe é ṣe fún Jẹ́jẹ́ Judas gan pé kí màá yẹn má lọ tó mọ́ rárá bí Jẹ́jẹ́ Judas ṣe dákẹ́ òlọ́mọ́ nìyẹn kí wá ní kí là ń wá ń lé ayé gan kí ló le tó gbogbo yẹn tó Baálẹ̀ Ọdẹ́yẹlé èmi ti gbọ́ ọ̀bọ̀ mo ní láti ṣe ojú yín sí àwọn nǹkan yìí kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ tó bá dẹ̀ fẹ́ gbéjà wá wọ́n tún máa bọ̀ padà èmi ò ń bẹ̀yàn mi ò ń sá fún jà mi ò ń sá fógun ṣe bọ́rọ̀ ni tẹ́ bá ti sọ àdè máa dá padà fún yín ẹ ti bà brand Jẹ́jẹ́ Judas jẹ́ ẹ bà nǹkan jẹ́ ẹ bà everything jẹ́ ẹ wá ń jáde ẹ wá ń sọ̀rọ̀ ẹ bà nǹkan jẹ́ ẹ sọ nǹkan ẹ dàrú wọ́n ti mọ̀ yín lélẹ́ pé wọ́n ti mọ̀ yín lónìí lára wọ́n mọ̀ yín lélẹ́ pé wọ́n mọ̀ yín ní ẹ̀yin lẹ̀ ń jáde lẹ̀ ń ṣépè kẹ́kọ̀ọ́ lára fans àwọn Déwálé Àyùbá kẹ́kọ̀ọ́ lára fans àwọn Obesere kẹ́kọ̀ọ́ lára fans Olúfimọ́ Kíblà kẹ́kọ̀ọ́ lára fans àwọn Táyọ̀ Currency ẹ̀yin nìkan lẹ wá sọ̀rọ̀ ayé lẹ́nu láàrin gbogbo ní fújì ẹ̀dẹ̀ yìí ń jáde ẹ̀ ń sọ̀rọ̀ ẹlẹ́ ń sọ̀rọ̀ ẹlẹ́yìn kan bá wò ẹ máa gbérọ́ sórí òtẹ́ ẹ máa lo fake life ṣé ẹ̀rọ pé máa lálẹ́ ẹnìkan àwọn kàdá kẹ́ni àwọn èèyàn máa lọ́rọ̀ nùgùn abẹ́ ro pé bẹ́ẹ̀ ṣe ẹ̀rọ pé gbogbo èèyàn ló fẹ́ràn Jẹ́jẹ́ Judas ni àwọn òde hate Jẹ́jẹ́ Judas á dẹ̀ sọ̀rọ̀ á kìlọ̀ kẹ́ tó push irú àwọn kan débi kan
so tẹ́ bá jẹ́jẹ́ ẹgbẹ́ jà yẹn wá ká máa jà èmi ti sọ ẹgbẹ́ jáde èmi ò ń sáfógun bọ̀ mo ti dákẹ́ bàbá balẹ̀ bọ̀ ibi tẹ́ máa fókọ̀sì sí nìyẹn ẹ mú láti bẹ̀ àwọn ọ̀rọ̀ kan wà tí mo ní mi ò lè bá yín sọ lórí fóònù bá ká ń sọ̀rọ̀ so àwọn ará ẹ̀mí ẹ mú nǹkan ti bàjẹ́ ẹni káwọn kan jáde kan tún ṣe jẹ́jẹ́ Judasi àti Currency wọn mọ bó ṣe máa ríra wọn they are brothers gbogbo nǹkan tẹ́yìn bá ń ṣe ẹ kan contribute sí ni positively so bó ṣe jẹ́ nìyẹn bó ṣe wá lọ́kàn mi ni mo ṣe sọ yẹn mi ò bẹ anybody jà mi ò dẹ̀ rí tẹ́ anybody rò kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. ẹ wo ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o kí lèrò ń gbà yín lórí ọ̀rọ̀ yìí kò wá tí tàn síbẹ̀ o ẹ jẹ́ ká jọ wọnú comment section ká jọ gbóhun táwọn ènìyàn sọ níbẹ̀. Eric ní Paso mọ elétò rárá Olúwayẹmísí sọ wípé wèrè lórúkọ ẹ̀ ta ló mú Táyé mọ màláìkà bọ́lẹ̀ lórí ẹ̀ ọkọ̀ tó ti lọ ni wàhálà ẹ̀ pọ̀ lọ sinmi. MK Money ní Pasuma don't know either you dey exist. Football ní leave Paso alone keep promoting Taye songs kí ló dé gan Paso owe you money. Kejì ní Wálé ẹrú Mr. Park dog is always backing ẹrú oya do your backing. Ọlámilékan sọ wípé ọmọ you no get sense jọ. Ismail Akanji sọ wípé ọ̀dẹ̀ ọmọ àlè. Mr. Túndé náà sọ wípé ó yẹ kí Paso ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ Currency òótọ́ ọ̀rọ̀ ni. Kejì tún sọ wípé the noise of a frog can make a cow not to drink water. Ǹjẹ́ àwọn fans máa jẹ́ kí ọ̀rọ̀ yìí tán bí? tó ọ̀rọ̀ lẹ́sìn ti gbọ́ yẹn o a nílò jù báyìí lọ lórí ètò lónìí. This is Digi Naija TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ láàmú àmú àṣetì gbọ́ yín ẹ ṣé o ó dìgbà kan náà.